Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV wò sùn. Àyọkúnú ọkàn mi torí mo ní Jésù. Àyọkúnú ọkàn wa torí a ní Jésù lólùwà. Àyọkúnú ọkàn wa ṣẹ̀ṣẹ̀ nínú wa dùn. Àyọkúnú ọkàn wa torí pé a ní Jésù. Àyọkúnú ọkàn wa torí a ní Jésù lólùwà. Àyọkúnú ọkàn wa inú mi dùn ọmọ torí ayọ̀ ọjọ́ òní inú rẹ̀ mi dùn. Ọmọ náà wọ́n ní ìgbèkùn wọn bàbá mi lè wọ́n ìgbèkùn ẹlẹ́ náà tàjọbọ̀ wọ́n máa lọ́ọ̀rẹ́ kọ́ mọ́ máa bọ̀ rẹ̀ ayé ní ìṣòro rú wọn wọ́n ní irú wọn wá bá mi lè wọ́n ní sin wọ́n ní ìṣẹ́lẹ̀yà ọ̀la rú wọn tí ò máa rẹ̀ wájú dédé ọmọ rẹ̀ rú wọn wọ́n máa jọ ṣe dálẹ̀dálẹ̀ dédé wọn ní tó rẹ̀ jọ ń ṣeré wọ́n máa ṣe dálẹ̀dálẹ̀ wọ́n ní ká àgbàkó ní kò wọ́n ń lọ́kàn bọ́ ní kò bìnà lọ́hùn. Olúwa ṣeun o Olúwa ṣeun o mo gbé ọ̀gá o bàbá Olúwa ò ṣe mo gbé ọ̀gá o bàbá Olúwa ò ṣe. Ọmọ dáadáa ọmọ rẹ̀ gbójú gbáyà àti kékeré ló ń ti bẹ̀rẹ̀ lóríire tó máa kẹ́sì dalẹ̀ tọmọtọmọ àtàyà ulé ló ń wọ̀ mí ẹnì gbẹ́kù wọnù rẹ̀ ẹnì gbẹ́kù jáde kòmí lọ́kùn bẹ́ẹ̀ nìkan bìnà lọ́rùn kòmí fóònù òkè ẹnì jábọ̀ kòmí lẹ́yìn lẹ́yìn sọnù ẹsẹ̀ máa sọnù dédé ọmọ mi lágbára Elédùmarè ayé ní fásitì pé ìmùnú jẹ́rù wọ́n ní bínú rẹ̀ wọ́n ìbínú ilẹ̀ wọ́n ní bínú rú wọn jabalaju bulu ní ìgbẹ̀yìn ayé rú wọn wọ́n máa lọ́nà ayọ̀ kan máa bọ̀ náyọ̀ tọmọtọmọ tayátayá tọkọtọkọ mí ní sẹ́kùrọ̀ ọmọ mí ní fojú sókùrọ̀ ọmọ mí ní fẹ́yìntì sókùn ọmọ ayọ̀ mẹ́mẹ́rì lórí dédé wọn. Mo lè fún wọn lámọ̀ràn fọ kọ́mọdé bá mi lọ́kọ̀ ń bọ̀ kó ń bírò àlàyé fọ bó ń tilẹ̀ kó ń fọ báyìí òun ṣe rẹ̀ wọ́n máa fún nímọ̀ràn àti sí oríire dédé ọmọ nẹ́kẹ̀rì mọ́ sí oríire ayé ní wọn rìn dànù ìdààmú wà lánìí bọ̀ wọn dédé ní má jìrè ràn ọmọ á ní fojú sókù ràn ọmọ á ní fara gba àwẹ̀rẹ̀ ọmọ wọn ní fásitì pé ìmùnú jẹ́rọ ọmọ ni dédé abiyẹ ọmọ rẹ̀ má jìrè ọmọ lágbára Elédùmarè wọn lọ́kàn bọ́ nìkan bìnà lọ́rùn ayé ní rídìí wọn ayé ní rí wọn mú tọmọtọmọ lórúkọ Jésù nọdún rí wọn títọ àmàbọ sí i ó máa túbọ̀ bà nínú ayé àtàlàfíà lágbára Elédùmarè dédé ní inú dídùn rà má fi sí i wùlé rí Ìjẹ̀bú kò sí ẹnì kò kú wọ̀lì ẹnì ká ìsọ̀wọ̀lì ire ọmọ àlàáfíà owó títún ọmọ títún ohun mẹ́mẹ́rì lágbára Elédùmarè ẹ̀mí gígùn àtàlàfíà lọ́mọ òjògùn wọn tó ń ra aya rẹ̀ àtọmọ ọmọ máa gbé nígbà àlàáfíà dédé wọn rí tó rẹ̀ jọ mi ṣeré kọ́ mi ṣeré lọ́kọ́ mi ṣeré bọ̀ dédé wọn ìmọ̀ tìrú mi retí sẹ́ni bọ̀jẹ̀ ìdààmú wà lánìí bọ̀ wọn àjàlú ní ìjàlú ráwọ̀ sí nínú ìyá ní fún ṣàṣìmọ̀. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV wò sùn.